ṣe bẹ́ẹ̀ mo takọ́sọ lọ sí ìpínlẹ̀ èkìtì kété wọ́n ní nítorí ọ̀gẹ̀dẹ̀ wọ́n sá bàbá àgbàlagbà kan pa mọ́nú oko rẹ̀ lẹ́kìtì bàbá àgbàlagbà kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní ọ̀làdùnjoyè adéníyì ló pàdé ikú òjijì lásìkò tó wà nínú oko rẹ̀ nílùú òkè mẹ̀sí ní ìpínlẹ̀ èkìtì lọ́jọ́ àìkú sunday ni wọ́n sá bàbá yìí ládàpá nítorí ọ̀gẹ̀dẹ̀ lásán wọ́n ní nínú ìròyìn tí wọ́n fi léde ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé látàrí wàhálà èyí tó ń lọ lọ́wọ́ láàrin àwọn ènìyàn ìlú òkè mẹ̀sí èyí tó wà níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn èkìtì àti ìkóró níjọba ìbílẹ̀ ìjẹ̀rò èdè àìyedè kan ló bẹ́ sílẹ̀ láàrin bàbá ẹni ọdún méjìlélọ́gọ́ta wọ́n ní pẹ̀lú afurasí èyí tó ṣekú pa bàbá náà wọ́n ní níṣẹ́ ni afurasí ọ̀hún ló mọ̀ọ́mọ̀ lọ sínú oko bàbá yìí tó sì lọ jí ọ̀gẹ̀dẹ̀ rẹ̀ bẹ́ wọ́n ní láì mọ̀ wípé bàbá olóko tí wọ́n pe orúkọ rẹ̀ ní ọ̀làdùnjoyè adéníyì ó wà nínú oko rẹ̀ ní àsìkò tí afurasí yìí lọ wọ́n ní nígbà tí ọwọ́ tẹ afurasí ọ̀hún tí bàbá ọ̀hún gbámú pé ìwọ ó wá jí ọ̀gẹ̀dẹ̀ mi gé wọ́n ní dípò kí afurasí yìí kí ó na pápá bora tàbí kọ́ bẹ̀bẹ̀ wọ́n ní ni ó ṣe bẹ́ẹ̀ ni ó yọ àdá jáde wọ́n ní ló bá ṣe bẹ́ẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní sá bàbá yìí títí tí ẹ̀mí fi bọ́ ní ẹnu rẹ̀ wọ́n ní lójijì lẹ́yìn tí ó fa àdáyọ tó sá bàbá yìí tán wọ́n ní àwọn tí wọ́n wà ní agbègbè oko náà wọ́n wá ń gbọ́ ìró ṣe mọ̀ pé bàbá yìí ọmọ kígbe oró wọ́n wá ní lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti kàn sí àwọn ẹ̀ṣọ́ aláàbò pé ẹ ló nǹkan kan ti ṣẹlẹ̀ ní oko wa o wọ́n ní níṣẹ́ ni àwọn ọdẹ ìbílẹ̀ àti iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn àmọ̀tẹ́kùn wọ́n ní lọ́gán ni wọ́n ti kàn sínú oko ọ̀hún tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n sì fi páńpẹ́ ọba gbé afurasí náà wọ́n ní wọ́n fa afurasí yìí fún iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀sán èyí tó wà ní ìjẹ̀rò èkìtì fún ìgbésẹ̀ tó yẹ alukoro fún ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ èkìtì arákùnrin sunday ọ̀làdìpọ̀ wọ́n ní ọ̀làdìpọ̀ wọ́n ní nígbà tó ń fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ó ní afurasí ọ̀hún ti wà ní àkàtà iléeṣẹ́ ọlọ́pàá ó ní àbọ̀ ìwádìí ń làwọn ń retí káwọn tó lè mọ ìgbésẹ̀ èyí tó kàn láti gbé lórí ọ̀rọ̀ afurasí ọ̀hún ẹ wo ọgbẹnutọ́ púpọ̀ wọ́n ní afurasí yìí ni bàbá àgbàlagbà tí orúkọ rẹ̀ ń jẹ́ ọ̀làdùnjoyè adéníyì lọ́kàmọ́nú oko ẹ̀ níbi tó ti ń jí ọ̀gẹ̀dẹ̀ èyí tó gbè sínú oko gbé wọ́n ní kàkà kí afurasí yìí kọ́nà pápá bora wọ́n ní ló wá ṣe bẹ́ẹ̀ ló bá fa àdáyọ ọba ní ìwọ olóko yìí ló bá gba ẹ̀mí bàbá yìí àfi kí ọlọ́run Elédùmarè kó mọ ṣàánú yẹn ni. ní ọ̀gbẹ́ni Òjó Jonathan òun ló jẹ́ igbákejì ọ̀gá ilé ẹ̀kọ́ Mr. Ọlátúndé Zaccheaus wọ́n ní olùkọ́ ni Mr. John Ọlálẹ́yẹ olùkọ́ wọ́n ní ọ̀gbẹ́ni Michael Oyedokun olùkọ́ lòun náà wọ́n ní àwọn olùkọ́ kan náà tún wà tí wọ́n tún dárúkọ wọn bákan náà ni màá bọ́ sórí orúkọ àwọn akẹ́kọ̀ọ́ lára àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n gbé ní ahoro Èsìẹ̀lẹ̀ tí bí òun ìbá pè dáadáa ọ̀kan láwọn kó má jẹ́ pé ẹ mọ́ gbé mi o wọ́n lórúkọ akẹ́kọ̀ọ́ kan a máa jẹ́ Rashida Tajudeen ọmọdún mọ́kànlá Ahmed Ramoni ọmọdún mẹ́jọ Abdulsalam Toyib ọmọdún mẹ́rin Baraka Abioye ọmọdún mẹ́rìndínlógún Fatima Jimoh ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún lòun wọ́n ní bákan náà ni Hasan Azeez wọ́n ní ìyẹn jẹ́ ọmọdún mẹ́rìnlá àti Joshua Adeleke ọmọdún mẹ́tàlá wọ́n tún wá bọ́ sí Yàwọ́tà community èyàn agbègbè Yàwọ́tà wọ́n ní ìyẹn náà abúlé kan tó tún wà lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ náà tún ní ìyẹn náà wọ́n ní láàrin ọdún méje sí mẹ́rin ọdún méjì Christiana Akànbí ọmọdún méjì ni wọ́n pe ọmọ yìí Jùwọ́n Sunday ọmọdún méje Síkírù Salami ọmọdún mẹ́ta Soliu Salami ọmọdún mẹ́rin ẹ wo orúkọ náà pọ̀ rẹpẹtẹ ọmọdún márùn-ún bẹ́ẹ̀ nù wọn Wálé Abẹ́lẹ̀ ọmọdún mẹ́rin lòun náà ọmọdún méjì tó wà níbẹ̀ náà ni èyí tí mo ti dá orúkọ rẹ̀ yìí wọ́n ní Oníyà community agbègbè Oníyà ìlú yẹn náà wọ́n ní wọ́n tún lọ síbẹ̀ náà Moise Aliyu ọmọdún márùn-ún Ahmed Aliyu ọmọdún méje Aláùsá community wọ́n ní Agúnlé Noah ìyẹn ọmọdún mẹ́jọ Elizabeth Abadi ọmọdún márùn-ún Tosin Abadi ọmọdún mẹ́sàn-án ó ṣeéṣe kó jọ ọmọ ìyá àbí ọmọ bàbá làwọn ilé Paul Stephen ọmọdún márùn-ún Hannah Ojo 14 years ọmọdún mẹ́rìnlá Abidat Ayanwale ọmọdún méje Mary Gabriel ọmọdún mẹ́fà Jacob Gabriel ẹ wo orúkọ náà wọ́n tù lọ rẹ́rẹ́rẹ́ ni
kọ́lọ́hún ṣàjọ kó ṣe àwọn ọmọ yìí kó ṣe wọ́n ní rírí àti àwọn olùkọ́ yìí kọ́lọ́hún ṣàánú wa kó bá a dáwọ́ ibi dúró. ó kàǹkà ò ní ìjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ òun ni wọ́n ti kó àwọn àtàkẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jẹ́ mọ́kàndínlógójì 39 mọ́kàndínlógójì òun náà ni àwọn ọmọ yìí àti olùkọ́ méje àwọn ni wọ́n kó lọ ní ọ̀sẹ̀ tó kọjá ní báyìí wọ́n ti forúkọ wọn síta ó kàǹkà o ó lágbára o àmì o àmì o àmì o àmì o. jẹ́ kí mi náà tàkọ́sọ́ kí n lọ sí ìlú Àbújá ilé alájà 11 tí wọ́n ń kọ́ lọ́wọ́ wọ́n ní ṣe lọ́ọ́ ya lulẹ̀ ní ìlú Àbújá ènìyàn 5 ló kú bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ sì fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ náà àjálù ìṣẹ̀lẹ̀ ńlá burúkú kan tó ṣẹlẹ̀ lóru mọ́jú ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 16 oṣù karùn-ún wọ́n ní níbi tí ilé alájà 11 ìyẹn 11 building story tí wọ́n ní wọ́n ń kọ́ lọ́wọ́ lọ́sàdédé ya lulẹ̀ bẹ́ẹ̀ ni ló ti mú ẹ̀mí ènìyàn 5 lọ ní ìlú Àbújá bẹ́ẹ̀ ni ènìyàn bíi 11 wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ní ẹni tó dá lápá àtẹni tó dá lẹ́sẹ̀ wọ́n wà nínú wọn nígbà tí ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọn ò tí ì rí yọ lábẹ́ àwókù ilé ọ̀hún bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n ń kígbe oró kíkankíkan ìjàmbá yìí ló wáyé lágbègbè tí wọ́n ń pè ní Durumitiri nítòsí ọjà Gudu tó wà lágbègbè Gudu ní ìlú Àbújá olú ilẹ̀ wa gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí ẹ̀ka tó ń mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìlú Àbújá Federal Capital Territory Emergency Management Department àjọ fẹ́ǹdì wọ́n ní èyí tí wọ́n fi léde wọ́n ní títí di bí àsìkò tí a ń sọ̀rọ̀ yìí wọ́n ní àwọn òṣìṣẹ́ àjọ fẹ́ǹdì yìí wọ́n ní wọ́n wà lábẹ́ ilé àwókù náà tí wọ́n ṣe bẹ́ẹ̀ láti dóòlà ẹ̀mí àwọn tí ilé náà wó lù mọ́lẹ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ yìí ló gba omijé lójú gbogbo àwọn ènìyàn wọ́n ní ẹni tó wá jẹ́ alukoro àjọ fẹ́ǹdì abilékọ Nkechi ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ó ní ènìyàn 16 ni wọ́n ṣẹ̀ṣẹ̀ rí fàyọ lábẹ́ àwókù ilé ọ̀hún ó ní àwọn 11 míì wọ́n sì wà tó jẹ́ wípé ẹsẹ̀ káyé ẹsẹ̀ kọ̀ọ̀run ni wọ́n wà ó ní àwọn 5 míì nínú wọn ti di olóògbé ó ní àwọn ti fi ọkọ̀ agbókùúgbáláyè ambulance àwọn ti fi gbé àwọn tí wọ́n sì ń mí àwọn ti gbé wọn lọ sí Federal Medical Center kan èyí tó wà lágbègbè ọ̀hún fún ìtọ́jú pàjáwìrì ó ní àwọn kò tí lè fi ìdí ohun tó fa àjálù ilé dídàwó yìí múlẹ̀ ó ní ṣùgbọ́n ọ̀pọ̀ nínú àwọn tó ṣe kòńgẹ́ ìjàmbá yìí ló jẹ́ àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ níbi ilé ọ̀hún ó ní lára àwọn òṣìṣẹ́ ìjọba tó tún péjú síbi ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ọ̀hún ó ní àwọn òṣìṣẹ́ National Emergency Management Agency àjọ road safety àti àjọ ẹ̀ṣọ́ ara ẹni làbòlú àti àwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù ó ní gbogbo wọn péjú síbẹ̀ o ṣùgbọ́n ó ní títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí ó ní àwọn èèyàn sì wà lábẹ́ ilé alájà 11 ọ̀hún èyí tó wó lulẹ̀ tí wọ́n sì ń wá láti yọ ní inú ewu náà ní ìlú Àbújá ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ó lágbára pọ̀ o. ó lágbára o Ọlọ́run ṣáà máa ṣọ́ wa. àmín o. ilé tí wọ́n tó ń kọ́ lọ nìyẹn bẹ́ẹ̀ Ọlọ́run á gbà wá o. ó kàǹkà o níbi tí a ti rí màmá kan níbi tí wọ́n ti rí òkútu màmá yìí tí wọ́n ti ṣe léṣe tí wọ́n sì ti gba ẹ̀mí rẹ̀ ní ìpínlẹ̀ Èkó òun náà lélẹ̀ ti ṣẹlẹ̀ wọ́n ní àwọn olùgbé agbègbè kan tí a mọ̀ sí Òkè Ẹ̀gàn níbi Ìlógbò Èrèmi níbi ní ìlú Badagry òun náà ni eléyìí ló ti ṣẹlẹ̀ òun ní agbègbè Ìlógbò Èrèmi nípínlẹ̀ Èkó tí a bá mọ̀ pé Badagry abẹ́ ìpínlẹ̀ Èkó náà ló wà wọ́n ní nǹkan ti ṣẹlẹ̀ ní agbègbè tó sì jẹ́ pé ṣe ni gbogbo wọn ń kọ ha pé báwo ló ṣe jẹ́ kí ló ṣẹlẹ̀ báwo màmá yìí ṣe débí wọ́n ní wọ́n rí òkútu màmá yìí ní inú igbó kan ní tòsí bẹ̀ wọ́n ní orúkọ màmá yìí sì jẹ́ Victoria Adégòkè wọ́n ní àwọn ará ìlú yìí wá ń sọ pé wọ́n sọ fún àwọn oníròyìn ní ọjọ́ Àìkú wípé ìyá yìí àwọn báwọn ṣe ń wò ó dàbí pé ọjọ́ orí rẹ̀ ó ti lé lọ́gọ́ta ọdún kódà ó lè wà láàrin ọgọ́ta ọdún 70 ọdún ó dín 5 tàbí ó dín 2 wọ́n ní ìṣe ni wọ́n déédéé bá ní ibi igbó yìí tó jẹ́ pé kò wọ aṣọ kò sí aṣọ kankan lára rẹ̀ tó sì jẹ́ pé eléyìí ó fi hàn pé
ó ṣeéṣe kó jẹ́ pé wọ́n ti ṣe ìkà fún ìyá yìí, wọ́n ti nà án, wọ́n ti ṣe báṣubàṣu kó tó wá di pé wọ́n wá fún un lọ́rùn pa, wọ́n wá lọ ju òkùtù rẹ̀ sí ibi gbóyè. wọ́n ní àwọn àwòrán tí wọ́n yà níbi ìṣẹ̀lẹ̀ náà, wọ́n ní ó fi hàn gbangba pé àwọn nǹkan kan ti ṣẹlẹ̀ tí ó fi jẹ́ pé wọ́n so ọwọ́ ìyá yìí kó tó wá di pé wọ́n wá ṣe àwọn ìkà tí wọ́n ṣe fún un. wọ́n ní ohun tó ṣẹlẹ̀ náà pé ó ṣẹlẹ̀ ní àárọ̀ ọjọ́ ẹtì ní àárọ̀ kùtùkùtù nígbà tí wọ́n rí òkútu màmá yìí ní aago 6 ó kọjá ìṣẹ́jú 10 ní ìdájí ọjọ́ ẹtì tó kọjá. ọ̀kan lára àwọn adarí àwọn ìlú náà ní ìlú wọn náà níbi tí nǹkan ti ṣẹlẹ̀, wọ́n ní ẹ má dárúkọ òun o, pé òun ò fẹ́, ẹ dákun torí irú ìṣẹ̀lẹ̀ báyìí èmi ò fẹ́ kán dárúkọ mi sí. ó ní màmá yìí, ó ní tí a mọ̀ sí Adégòkè Victoria Adégòkè yìí, ó ló ti lọ síbi ìṣọ́ òru ìyẹn ni wọ́n pe program kan ní bí ìsọjí, mo fẹ́ ní ó yá mi lọ́rọ̀ náà ni ìsọjí tí wọ́n ń ṣe níbi orúkọ ìjọ náà, èmi ò fẹ́ dárúkọ ìjọ wọn. wọ́n ní ó wà ní wọ́n tún máa ń porúkọ ìjọ náà ní Ayọ̀ Jésù. wọ́n ní ibi tí ìyá yìí lọ rèé, wọ́n ní wọ́n ń ṣe nǹkan kan bẹ̀ tó jẹ́ bí ìgbélé bí nǹkan kan, pé ìyá yìí wà ń bẹ̀ fún bí àwọn ọjọ́ díẹ̀, wọ́n nítorí ètò àdúrà tí wọ́n ń ṣe náà. wọ́n ní ẹni ilé òun mọ màmá yìí dáadáa wípé ó sì ní ọmọbìnrin kan tó ń gbé ní ìlú òkè ìlú ọba nílùú òyìnbó. wọ́n ní bí màmá yìí sì ti ṣe lọ síbi ìsọjí yìí, wọ́n ní bí màmá ṣe ń padà bọ̀ ni wọ́n ní ibẹ̀ ni nǹkan ti ṣẹlẹ̀ sí màmá o. wọ́n ní ọ̀dọ̀ èèyàn ẹ̀kan òun ló ń gbé nítòsí ilé ìjọsìn yìí. wọ́n nígbà tó sì ń bọ̀ ní àárọ̀ kùtùkùtù ni àwọn aráabí ni wọ́n lọ dá màmá yìí lọ́nà tí wọ́n sì ti ṣe ìkà fún un. wọ́n ní ohun tí a rí pé kò láṣọ lára, kò sì sí àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ pé kò sí lára rẹ̀, pé eléyìí ṣàfihàn pé ó ṣeé ṣe kí àwọn ènìyàn yìí kí wọ́n ti fi gbìyànjú àti bá màmá yìí ṣe ohun tí ò tọ́ kó tó di pé wọ́n wá ṣèkà fún un. wọ́n ní wọ́n gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ màmá yìí lọ, wọ́n ní ṣùgbọ́n káàdì ATM rẹ̀ àti bíbélì rẹ̀ wọ́n ní wọ́n rí níbi tí wọ́n gbé sí. wọ́n ní ẹnìkan tí òun náà tún gbé tòsí ibẹ̀, orúkọ rẹ̀ ń jẹ́ Adéọlá, wọ́n ló sọ pé omi inú ń kọ àwọn ò pé màmá yìí ti dàgbà ju gbogbo nọ́nsẹ̀nsì gbogbo kátikàti tí wọ́n fi màmá yìí ṣe, pé láàrin 65 àti 68 bí mo ṣe sọ lẹ́ẹ̀kan òun náà ni màmá yìí máa jẹ́ bí àwọn ṣe ń wòye. wọ́n ní nígbà táwọn sì rí òkùtù èyí làwọn ṣe ní ẹ̀yin ọlọ́pàá ló gbọ́ eré mi, kí lẹ̀ ń ṣe, ẹ dákun ẹ bá wa yọjú síbí. wọ́n ní àwọn ò lè sọ pé àwọn ò rí o, àwọn ọlọ́pàá wọn làwọn ti gbọ́, àwọn sì ti rí ohun tó ṣẹlẹ̀, pé láàrin ìgbà tí wọ́n ṣe ìkà fún yìí tí wọ́n sì gba ẹ̀mí rẹ̀ ni wọ́n gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lọ. ẹ wo ọ̀rọ̀ náà ó lọ bẹ̀rẹ̀bẹ̀ lórí bí wọ́n ṣe ṣe màmá ìpòṣùpòṣù lórí pé wọ́n ṣàpadà wọ́n wá rí òkùtù màmá yìí níbẹ̀. wọ́n ní ó láti jẹ́ pé màmá yìí gan bó ṣe wà yìí pé bóyá wọ́n tiẹ̀ ti kọ́kọ́ jẹun sunkún sí màmá kí wọ́n tó ṣe nǹkan burúkú fún, kí wọ́n so ọwọ́ ẹ̀ nígbà tó sì lọ tó bọ̀ wọ́n ní pé wọ́n bá òkùtù ẹ̀ ní inú igbó ní agbègbè Badagry. òun lélẹ̀ ló ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó.